borí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀rẹ́wọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú o ó dọ̀wọ́ gbogbo wa. ààrẹ Òǹpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Àbáàsì Ọlọ́run ló rán ẹ. asọ̀tàn fàyè asọ̀tàn gbóyè wò iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá. ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. ààrẹ Òǹpìtàn bá Ọlọ́run ọba ló rán ẹ. ààrẹ Òǹpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Àbáàsì ìwọ ń pápá ìwọ nà asọ̀tàn. Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀. Yorùbá ká ronú wa. ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi kedere. ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òǹpìtàn ní bínú ojú òpó ní ṣe bí ẹni fẹ́ lọ́jà. tó mo kí wa o bí mo ṣe máa kí wa káàkiri tìbútòrò àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì lè máa wò mí kedere. bẹ́ẹ̀ bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa tó bá ṣe pé ìgbà àkọ́kọ́ yín nì lórí ètò wa ètò yín ìtàn Yorùbá. ìtàn Yorùbá ni ètò kan tá a gbé kalẹ̀ fún ìlọsíwájú àṣà ìtàn Yorùbá pàápàá jùlọ nípa ìwádìí ìjìnlẹ̀ nípa ìtàn wa bó nìtàn wa ò sí ní parẹ́. ká sì jẹ́ kí Yorùbá máa àná ká máa mọ ibi tá a dé dúró ká sì lè máa mọ ibi tí à ń lọ gan ní pàtó. àmọ́ báwa náà ṣe mọ̀ yí pé ìtàn iná ọjà mọ bí àná ṣe rí. ìtàn iná ẹ̀ ni ó sì já mọ ibi tá a dé dúró. ìtàn iná ẹ̀ ni ó sì já mọ ibi tá a ń lọ. èyí ló jẹ́ pé ohun tí bá ń ṣẹlẹ̀ lónìí tá a bá rí gẹ́gẹ́ bí òpìtàn olùwádìí àti olùtọpinpin nípa àtàn wa á wá máa fi ìtàn ṣàkíwá nílọ̀ á sì máa fi ìtàn pè wá ṣàkíyèsí pé bẹ́lẹ̀ ṣe rí bẹ́lẹ̀ ṣe rí bẹ́lẹ̀ ṣe rí nì. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ pé àwọn nǹkan tó bá rújú àwọn èèyàn á pè mí pé Ààrẹ Òǹpìtàn bó o lè lè ṣe rí o bó o lè lè ṣe rí ojú wo lẹ fi wò ó bó o ló ṣe rí nílé lóko àti lẹ́yìn odi. bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń pè wá. èyí tó wá dàbí rẹ̀ ni wípé gbogbo àyẹn tẹ́ pè mí fún ìfọ̀rọ̀wérọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìyálà iléeṣẹ́ rédíò àbí ìwé ìròyìn ni o àbí tẹlifíṣàn ni o ẹ ní bínú ni o ẹ ní bínú torí táwa ta bá ń tẹ̀lé mẹ́rin pé a wà ní orí ìrìn àjò ìwádìí ìjìnlẹ̀ ọdún 2021 ńlọ́fà torí ta ẹni tí ń bẹ níwájú wa ó pọ̀ tọ́rọ́pọ̀lọpọ̀ tí ń rí i pé gẹ́gẹ́ bí pé ìgbéraga ni kì í ṣe ti gbéraga o ẹ rí i pé àwọn díẹ̀ tá a máa ń fún láyè tá a máa ń bá kópa lórí ètò mo máa ń sọ èmi èé sábà rẹ̀ àmọ́ kọ́ bá ń dàbí yìí pé nínú omi ọgbọ́n tọ́lọ̀ ń fún kò fẹ́ ká mu níbẹ̀
ẹni ló jẹ́ kí n máa fi àyè lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ìfẹ́ kí n tó lè dá mi lọ́wọ́ dúró lórí iṣẹ́ ìwádìí tá a gbé lọ́wọ́ tí a sì ń ṣe léè tó ṣe pé iná ni ẹ mọ̀ wá lẹ mọ̀ wá mọ̀ tẹ́ ẹ sì mọ̀ wá sí. a rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló súyọ lẹ́nu bíi ọjọ́ mẹ́ta yìí tá a bá ń tò lẹ́sẹẹsẹ àwọn ọ̀rọ̀ kan súyọ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Tí a bá gbàgbé ọ̀kan nínú àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá Awíkoko ńlọ́kọ́kọ́ jáde o, àkàndá ọ̀rọ̀ Awíkoko lọ́kọ́ jáde yìí pé tó sì fi ọ̀rọ̀ síta nípa wípé àwọn arábìnrin kan pé Yèyé Dára ní orílẹ̀-èdè Jámánì tí ó sì ń dúkòkù lajà mọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún tó ń sọ ọ̀rọ̀ òdì sí arábìnrin yìí. Nígbà tá a gbọ́ gbogbo bí àkàndá ọ̀rọ̀ Awíkoko ṣe wí ńgbà náà lọ́hùn lẹ́yìn tó ṣe pé èmi tẹ̀rù páwọn àgbàlagbà torí Yorùbá ní pé àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun ọwọ́ wọ́n tètè dìde sí ọ̀rọ̀ náà kó tó di pé yóò fẹ̀jú. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ẹni tí ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ tí èdè sì dá lẹ́nu ẹ̀ tó sì rí wájú tó rí ẹ̀yìn tó máa pàdé àti àlùdé àṣà àti ilẹ̀ Yorùbá kò sí gbẹnu ẹ sọ̀n fún àkàndá ọ̀rọ̀ Awíkoko kò sí gbẹnu ẹ sọ̀n fún. Nígbà tó rí bẹ́ẹ̀ a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbárata wípé kí ni Yèyé Dára ṣe o tó wá di irú eléyìí. Bàbá tó rí àwọn kan wọ́n gbé olúgbòhùn jáde wọ́n kó adìẹ jáde ní a bá bẹ̀rẹ̀ sí tún ní wọn Yèyé Dára lépè. Ẹ gbà wá o kí la gbé kí lẹ jù o. Kò tó pẹ́ àwọn míì bá tún jáde wọ́n kọrí bídìí èṣù ní bídìí Ògún ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní wọn Yèyé Dára lépè. Nígbà tí ọ̀rọ̀ àkọ́kọ́ ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń pariwo ńgbà náà pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o Ìbà Gani Adams kí bàbá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pé bóò ló ṣe rí o bóò ló ṣe rí àwọn ọmọ yín rèé o torí pé ẹ̀yin ni olórí gbogbo OPC lónìí pé kí àwọn ọmọ yín ló bẹ̀rẹ̀ sí ní wọn Yèyé Dára lépè yìí tí wọ́n ń ṣépè tí wọ́n ń gbé àfọ̀ṣẹ tí wọ́n sì ń dúkùkù lajà tí wọ́n ń dúkòkù mọ́. Eléyìí ni là ń gbọ́ tó ṣe yí pé èmi ìbá tó ń jáde ìtọ́ wá jáde kẹ́yìn ni wọ́n wá sọ ń bẹ̀ yí pé Ìbà Gani Adams ti fún àwọn ní àṣẹ yí pé gbogbo ìjọba àbílẹ̀ local government pátápátá ni káwọn ò ti máa ṣe káwọn ò ti máa fún Yèyé Dára ní èpè lọ́wọ́ adi wípé ọ̀pọ̀lọpọ̀ wá gbarata káàkiri àgbáyé bí àwọn kan ṣe ń fi ojú burúkú wòran Yorùbá bẹ́ẹ̀ ni àwọn kan wọ́n ń fojú aláìmọ̀kan wò wá bẹ́ẹ̀ ni àwọn kan wọ́n ń fi ojú burúkú wo Ààrẹ Ọ̀nà Kakanfò gan fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan wá ń fi ojú oníranù wọ́n fi ń wo àwọn tí wọ́n ń ṣépè yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti máa rí òpìtàn bá a bá bẹ́ràn wí ẹ̀já bẹ́ràn wí o ẹ̀já bẹ́ràn wí o bá a bá bẹ́ràn wí. Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Yèyé Dára ní orílẹ̀-èdè Jámánì. Yorùbá ní ìṣe Yorùbá sì ní àṣà púpọ̀ Yorùbá ní ìṣe Yorùbá ní àṣà púpọ̀ ẹnìkan ṣoṣo ò lè jà fún ìran Yorùbá ọpọlọ tiẹ̀ ọpọlọ tèmi àjọ tó gbogbo ẹjọ láfijọ gbèlú ìsókè. Nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ kò bá gùn gbé àtoríṣiríṣi ọ̀rọ̀ sí ẹnìkan ẹrántí pò náà bàbá ẹnìkan ni o ọkọ ẹnìkan ni o ọmọ ẹnìkan ni o ọ̀rẹ́ ẹnìkan ni o alábàágbé ẹnìkan ni o ọ̀gá ẹnìkan ni o ẹgbẹ́ ẹnìkan ni o àbúrò ẹnìkan ni o olórí ìjọ ẹnìkan ni. Tàbá bẹ́ẹ̀ sì ní sọ̀rọ̀ kùnbákùngbé sírú ẹni bẹ́ẹ̀ kí la rò pé yóò ṣẹlẹ̀ kí la rò pé yóò ṣẹlẹ̀. Yorùbá yìí sọ̀rọ̀ ṣáká ẹ wojọ́ tí mo ti máa ń ṣe ètò bí àwọn èèyàn bá bú mi ń fún wọn lésì pẹ̀lú àpọ́nlé torí pé bí ìdáhùn ò bá tán lẹ́nu ìbéèrè ò lè dìjà lọ́dọ̀ tèmi. Nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o
lóògùn ọ̀fẹ́ Ìbà Gani Adams jáde lọ́jọ́ sí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ táwọn èèyàn sọ̀rọ̀ pé ìtàn kan lẹ́nìkan ń pa tí òfin ní pa mí mọ́ mo jáde mo sọ̀rọ̀ kódà èmi yìí sábà sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tó ní Ìbàdàn wọ́n pè mí àṣírí ọ̀rọ̀ nu pé olóyè lọ jẹ́ nìbàdàn èèwọ̀ sí ní Ìbàdàn mèsì ọ̀gọ̀ ẹnìkéyìí kọ̀rọ̀ sí Ìbàdàn lẹ́nu jáde sọ̀rọ̀ pé sọ̀rọ̀ ẹbí dání sọ̀rọ̀ dé wọ́n ní kí n sọ pé 13 Gani Adams tó bẹ́ẹ̀ nígboro Ìbàdàn pé níbo torí pé Ìbàdàn amọ̀ra wa Ìbàdàn èsì ṣèlú kan téèyàn lè dúkòkò lajà mọ́ ṣùgbọ́n síbẹ̀ náà ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe torí wípé nípa ti bíbí wọ́n bí mi ire nípa ti títọ́ wọ́n tọ́ mi ire nípa ti wíwò wọ́n wò mí ire ẹlòmíín lè rí bíbí ire kí wọ́n mọ̀ wàá tọ́ ọ re ẹlòmíín sì lè ṣàgbákò bíbí kí wọ́n mọ̀ bí ire Yorùbá sọ pé tí wọ́n bá bí ọ̀wọ́ náà wá túnra rẹ̀ bí wọn ò bí ire ṣùgbọ́n kó túnra ẹ̀ bí irú ẹ̀ ni àwa kùnlé akùntà ló dé mọ́ ẹ̀rí máa sọ mọ́ta àlàlẹ́ mi òkè adú akùnlé akùntà àìsàjèjì nílẹ̀ Yorùbá nígboro Ìbàdàn ṣùgbọ́n síbẹ̀ náà kò gbẹ́ ẹnu mi láti bú Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ẹnu tí wọ́n sọ pípẹ́ tàkan lè yẹn sọ téèyàn fi sọ mí ìmọ̀ ni pé mi mọ̀kànmọ̀ kékeré lè yùn tó rò pé láti gbà wò káwọn bàbá tó bí mi ó tó kú ni mo ti jẹ́ nǹkan wájú wọn àbẹ́ẹ̀ mọ bí Murtala ṣe rí débi wípé tá bá ń sọ̀rọ̀ nípa ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí ẹ̀gbọ́n tèmi nọ́mbà 5 ló jẹ́ ń bẹ̀ ó ní adájọ́ àgbà nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Justice Moshood Abbas tí ń ṣe àkọ́bí bàbá tèmi àwọn OPC 3 tí wọ́n mú wákìlì táwọn ọlọ́pàá tì mọ́lé fóṣù 3 kóòtù strike ńgbà náà ìjọ tí wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ ẹ̀gbọ́n tèmi Justice Moshood Abbas ló dá àwọn OPC ńlẹ̀ pé wọ́n máa lọ láyọ̀ àtàlàáfíà ká nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá kìí ṣe nǹkan tuntun fúnra tèmi ojúlówó ọmọ ọkọ Yorùbá ni mí sẹ́mi lẹ́nìkan wàá máa dín kùkù lájà mọ́ pé tá a bá rò lẹ́jọ́ ọmọ onílẹ̀ ìní ọjà rẹ̀ ṣùgbọ́n ìyẹn ò wá sọ pé kí n rí Ààrẹ Ọ̀nà Kakanfò pín kí wàá máa bú Ààrẹ Ọ̀nà Kakanfò kí n torí pé mo léèyàn àbẹ́mi náà Ọlọ́run ti ní ká máa dépò wọ́n ti fi wá joyè ìlú àbí ọmọ Olúbàdàn ni mí ọmọ àwọn alágbára Ìbàdàn ni mí àbá àmọ̀yàn lókè àmọ̀yàn sálẹ̀ ìyẹn ó sọ pé ká wá yájú sí àgbà torí pé àgbà ń bọ̀ wá kà wá náà lọ́la Ìbà Gani Adams lè kéré lọ́jọ́ orí lọ́dọ̀ ẹlòmíì àmọ́ oyè tó ń bẹ lórí rẹ̀ ó ti di bàbá fún wa Ààrẹ Ọ̀nà Kakanfò ní oyè tó yìí ṣe pàtàkì ńlẹ̀ Yorùbá ni Aláàfin ló sì fi jẹ́ lẹ́yìn ó ti yèyé dára káwá máa sọ̀rọ̀ sákásáká ẹ̀rí pé ń gbàrú ẹ̀ náà tí Lady K sọ sí bàbá wo Olúbàdàn lẹ̀ Ìbàdàn èmi ò tètè rí fọ́nrán o káwá náà lọ wò ó kéèyàn ọmọ o sì wá ń lu Ìbàdàn wà láì mo tó fi Ọlọ́run ọba búra á pé mo ti rí fọ́nrán ni ó lè tí ì bá sọmọ Ìbàdàn ní ọba kú Ìbàdàn gbà náà lọ́hùn torí pé Yorùbá èé sọ̀rọ̀ báwọn nígbà tí Kóìkí náà sọ pé orí Aláké làwọn kọ́kọ́ fi fọ́ àgbọn odidi ọba Abẹ́òkúta ọba ilẹ̀ Ẹ̀gbá kò wọlé nù làákàyè àwọn ọ̀jọ̀gbọ́n àìsọ̀rọ̀ sọba kìí ṣe gbogbo táwọn ọba ń ṣe náà ní tẹ́wa lọ́rùn kìí ṣe gbogbo táwọn ọba bá ń ṣe ṣùgbọ́n sùúrù Ọlọ́run ti fi wọ́n bẹ̀rẹ̀ ọ̀dà bá a fẹ́ bá a kọ̀ àfẹ́ ti Buhari ni àfẹ́ ti Buhari ni yọ lọ́dún rẹ̀ tó kù kọ̀tán àwa ni ká múra bí ìjákulẹ̀ ò ṣe ní bá wa lẹ́ẹ̀kejì a kọ́ ẹ̀kọ́ bá a ṣe ń bá yẹn sọ̀rọ̀ a sì kọ́ ẹ̀kọ́ ìbágbépọ̀ ẹ̀dá àwọn táwọn sọ pé ṣèbí wọ́n bú Aláàfin Ọ̀yọ́ wọ́n bú Ọọ̀ni wọ́n bú Tinubu wọ́n bú kinní kan gbogbo wọn ò sọ̀rọ̀ ó ní bóńkálù ẹ má fi tiwọn wé o Gani Adams ní ẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àṣọ OPC leader tán sì láwọn èèyàn púpọ̀ bí ọ̀rọ̀ olóṣèlú ni ẹ bá fẹ́ tọ́ olóṣèlú Ṣèyí Mákindé ni gómìnà wa lọ́yọ̀ state ìwọ sáà póòsì kankan sórí Facebook rẹ pé Ṣèyí Mákindé ṣe báyìí ó rí èèyàn tí ó fún ọ lésì kí Ṣèyí Mákindé ó tó sọ̀rọ̀ ó ti rí èèyàn tí ó fún ọ lésì torí pé agbọ̀rọ̀dùn lọ̀rọ̀ ń dùn tó bá fẹ́ mọ ìtumọ̀ agbọ̀rọ̀dùn lọ̀rọ̀ ń dùn bóyá ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó ni àbẹ́yìn tẹ́ wà Nàìjíríà sáà gbé ẹnìkan sẹ́gbẹ́ rẹ ó lè kọ́ mọ́ mọ́tò wá o gbẹ̀yìn tí ọmọ mọ́tò wá sẹ́gbẹ́ rẹ kọ́ wá mọ́ wa mọ́tò lọ bóyá ó ní mikra ni àbó ní kẹ̀kẹ́ ni márúwá àbí ọlọ́kadà bó ṣe pé yẹn náà lọ́fẹ́ já náà
tọ́kàn fẹ́ jáná mọ́tò ẹ lẹ́nu kí wọ́n gbó tó sọ̀rọ̀ ẹni tó gbé sẹ́gbẹ́ rẹ ni ó ti mọ sọ̀rọ̀ gbèsè kò lójú ni ìwọ tó gbá sẹ́rìn mọ́tò òun ò tí ì sọ̀rọ̀ ni agbọ̀rọ̀dù lọ̀rọ̀ ń dùn ìní ká fi ṣọ́ra lórí ọ̀rọ̀ tá a sọ àti tí yóò bí ká ṣọ́ra lórí ọ̀rọ̀ tá a sọ àti tí yóò bí Gani Adams gbogbo alámọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ní káwa máa múra wa lóhùn gbogbo wọn ò lè lọ ibì kan náà báwa ṣe ń pariwo Yorùbá nation Yorùbá nation àwọn kan bí ká máa ṣẹrú lọ láyé wọn bẹ́ẹ̀ ní rí Ọlọ́run sì ní jẹ́ ọ̀rọ̀ Yorùbá nation yóò kà wọ́n kan bẹ́ẹ̀ sì ni gbogbo àwa tá à ń pariwo àtẹ̀yìn tẹ̀ ń bẹ́ẹ̀ lóyìn bàbá tá wà ń jà yìí ṣé tẹ́ Yorùbá nation bá bọ́ sí ṣé gómìnà ní í ṣe ni àbí local government chairman kí mo fẹ́ ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn gbogbo ọ̀tá ń pariwo yìí ọjọ́ ọ̀la àwọn ìran tí ń bọ̀ là ń jà fún àti tiwa lónìí torí ká lè jọrọ ilẹ̀ Yorùbá ilẹ̀ làwa náà wà fún kí lù ọ́ da à ń lọ lóyìnbó àárín Táwọ́lọ́wọ́ fẹ́ ṣe nígbà Táwọ́lọ́wọ́ ti dé wọ́n dẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́ débi pé ilẹ̀ Yorùbá wà ní zero grand. nípa yí pé ká wá máa ṣètò ká máa búyàn ká máa bọ́ síwájú ká máa bọ́ba ká rò pa lè sọ̀rọ̀ òsì ọ̀rọ̀ là ń sọ àìṣe sọ̀rọ̀sọ̀rọ̀ òsínú ọ̀rọ̀ kan ìrégbènú torí pé mùsùlùmí ni èmi alukurani gé èbú fún àwọn tí máa bú ni àti pé mo lè sọ lójú rẹ̀ kó máa gbọ́ Ọlọ́run ní ìlànà òun kó máa bá yín gbogbo ẹni ẹgbẹ́ òun bú yẹn láyé yìí òun ṣépè fún yẹn ní o mo lè bu lójú ẹ̀ mo lè bu lẹ́yẹ̀ kódà mo lè sọ lójú ẹ̀ ẹ̀sẹ̀ bóun ó ti rí fídíò mi wò Ọlọ́run ní kí ìlànà wọn máa bọ̀ torí pé nítorí bá lè dàlúwò èèyàn yàgò fún ni ẹnu rẹ ó lè fẹnu rẹ pààyàn bàbá bẹ́ẹ̀ sì ní sọ̀sọ́kùsọ nípa èèyàn tá a sọ̀sọ́kùsọ nípa èèyàn ó bẹ́ńbẹ́ nígbà wàhálà ayé Sani Abacha àwọn OPC arípa tí wọ́n ṣe ń gbà náà ìjáde dénú fáṣọ OPC pọ̀ oríṣiríṣi là ń gbọ́ èmi náà ti ṣe OPC rí èmi náà ti ṣe kinní kan rí nígbà ìjáde láàrin yín ni èyí lẹ́sìn mọ́ ń tẹ́ ẹjọ́ sí àwọn èso OPC ẹgbẹ́ yín gbogbo náà la sì ṣe rí bẹ́ẹ̀ ṣe fẹ́ bá ìtẹ́ gbé dáadáa tó bẹ́ẹ̀ a rí bẹ́ẹ̀ ṣe fẹ́ bàjẹ́ tí ìbá sọ pẹ́lọpẹ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá Ọlọ́run tó ṣàánú wa lọ́wọ́ yín ìyún ni ti yèyé dára ká ṣọ́ra ká máa mọ tá a máa sọ bẹ́ẹ̀ yẹn bá bú mi nígbà àwọn ẹlẹ́nìkan bú mi láti ẹjọ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams mi kódà ìtẹ̀ tí ìrí kan báwọn bá ṣe sọ́mọ ni òun náà fẹ́ fọkọ̀ mi ló kọ ni àmẹ́mi ò fi èébú dìde iṣẹ́ ìwádìí mo fi dìde àwọn tó ti ń bá mi bọ̀ tipẹ́tipẹ́ ìjọ tá à ń ṣe ayẹyẹ ti ẹ̀gbọ́n mi tó di adájọ́ àgbà nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀gbọ́n mi Dr. Lanre Abbas ó wá ní inú ẹ tí bá ń wo Lájì lónìí ìpè wọ́n rò yípo ní pé ìtò ń ṣe àwọn ti mọ̀ láti bí 20 ọdún sẹ́yìn tó ti bẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ wa ni ó wá gbé débi tó dé lónìí so sẹ́mi ni èmi ni màá máa búyàn aláwọn dókítà rẹpẹtẹ lọ́ọ̀yà rẹpẹtẹ ẹnjìníà rẹpẹtẹ ṣé èmi tí mo wá nínú ìdílé oníwèé oníkéwú ọ̀rọ̀ ìlú yé mi ọ̀rọ̀ ẹ̀sìn yé mi ọ̀rọ̀ Yorùbá yé mi ìdílé aláṣà mo ti wá sẹ́mi màá ní mò ìwà bọ́ táwọn àmọ́ sọ̀rọ̀ kọ̀rọ̀ àwọn èèyàn ní pé àsọmọ mẹ́tàlá náà lẹ́sìn pélé ó dà gbé nǹkan ti ń yí lórí rẹ̀ àwọn bàbá yín èsè báyìí pé wọ́n ń pèèyàn lọ́ máa lè nu láwọn tó mọ̀ràn wa ipe wọ́n ń wá káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá wá mú mi ìmọ̀ ní mọ̀tàlá ni nígbà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ nígbà wọ́n ní Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá tí mo bẹ̀rẹ̀ sí ní dáko àwọn àáfàá tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ayé ń pa Ìlọrin láti ilé amí ní Ìwó ni wọ́n ti wà sí ìkà tí wọ́n ṣe nígbà tí bàbá wa Murtala kẹta tí wọ́n kú ní ọdún 1958 ẹsẹ̀ ọdún 1958 sísìn Murtala kẹta nu bàbá tiwa kẹta ní wá sọ pé wàsíkà tí bàbá wa ń lé àmì ṣe fún àáfàá rẹ̀ àáfàá Murtala ní láti wo wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí mi ojú ẹsẹ̀ mo sì ti sẹ́ǹdì ẹ̀ sí àlééfà wa Alhaji Tairu Morakiyo Tairu TMT Murtala àlééfà wa tò ní pé bàbá ẹ̀ wò wọ́n ní láti lé àmì ni pé bàbá àwọn ké lọ́dọ̀ wa sẹ́mi ni tó pé gbogbo àgbáyé ni wọ́n ti wá mú mi mọ̀ èyí wàá máa borí afẹ́fẹ́ wàá máa sọ̀sọ́kùsọ ilé gbé ká sọ̀rọ̀ tá a bá ń ṣètò ẹ mọ̀jà bu yẹn ọ̀rẹ́ wa ò ní lè dọ̀tá lọ́la ọ̀tá wa ò ní lè di ọ̀rẹ́ lọ́la kinní kan òwò lẹ́nìkan ń ṣe kinní kan lẹ́nìkan ń ṣe ta ni ò fẹ́ràn owó ta ni ò díẹ̀ nínú èèyàn báyìí kọ́lé díẹ̀ báyìí lẹ́ni tí ó sọ pé kò lójú kòkòrò owó ẹ lọ wá wọn dáadáa díẹ̀ báyìí
gbogbo ẹ tí máa sọ pé nítorí owó ṣe ẹ fura sí èèyàn díẹ̀ báyìí ni torí ọlọ́run mo ṣe ẹ fura sí èèyàn díẹ̀ báyìí ni ó ní jẹun kọ́ ṣùgbọ́n iṣẹ́ rẹ ni ojú gbé ọ má jẹ ìjẹkújẹ má jẹ àràmù má jẹ nǹkan tí ò tọ́ má sì hùwà àìtọ́ má sọ̀rọ̀ àìtọ́ má fi èrú pọ̀rọ̀ jọ torí kò sí ojú ẹ etí ẹni tó fi gbọ́ ojú ẹni tó fi rí ẹnu rẹ̀ ó sì ròyìn lọ́jọ́ gbẹ̀ǹdà àlìkíámọ̀ ìdírù tẹ́bi fi máa ń ṣọ́ra ní pé ká kọ́kọ́ ṣọ́ra ẹ kìlọ̀ fún yèyé dára náà wá tá à ń gbára ta èyí bú ọba èyí bú jòyè èyí bú ẹni tó lọ ń bá pọ́nlé tí ẹni tó lọ ń pọ́nlé tó bá pọ́nlé tó bá ń kàn lábùkù àwọn ọmọ ẹni náà ò ní rojú àti kẹwọ́ náà lábùkù tí yèyé dára nu. káwá padà sọ́dọ̀ àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò àti Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ wọ́n ní àgbà ajá kì í bá wọ́ jẹ́ àgbà ajá kì í bá wọ́ jẹ́ gbogbo yín kó àfọ̀ṣẹ ẹ̀kọ́ gbẹ̀tugbẹ̀tu ẹ̀yin tó rí yín ò pé ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè fọ́ obìnrin kan ṣoṣo lẹ́yìn bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀tẹ̀ nírú eléyìí lọ́wọ́ àwọn tí ń pa wá ní gàngàn lẹ́ẹ̀lẹ́ kọ́ọ̀tà kẹ́ ẹ̀ gbáfọ̀ṣẹ́ lọ bẹ̀kẹ́ ní wọ́n ọya igbó rírírírírírí ẹni abalẹ̀ múlà ń lè dì í mọ́ ẹjá hùwà bí ọlọ́pọlọ ẹ̀rí nǹkan inú òṣùpá tí Yorùbá ń lọ nú òpó ẹ̀yìn òpònú ibi táwọn òyìnbó South Africa lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ́ ti ń lọ nú òṣùpá wọ́n fi ara ọkùnrin kan hàn lẹ́ẹ̀pẹ́ ó ṣe mọ́tò tí ń lo iná tí ń lo sólà kò ní ẹ́ńjìnì lè gbárùkù tẹ̀yùn rí kankan ṣe gbẹ̀tugbẹ̀tu ẹ̀yin lóògùn nù òpònú ara yín tó bá lóògùn a máa display ògùn lórí afẹ́fẹ́ ṣé ògùn nù bá lóògùn wọn a máa fídíò ògùn nígbà tẹ́ ẹ̀ mọ̀ kankan wọn èé fídíò ògùn tó tún lọ béèrè tí ẹ bá rí ògùn tí wọ́n ń ṣàtìjẹ́ àwọn eégún kan bẹ àwọn kankan bẹ tẹ́ ẹ bá ya àwòrán rẹ̀ kò ní í yà ògùn sí ògùn nù egonu àwọn bèbí òǹkè tẹ̀ ń kóra yín jọ kí ká ṣọ́ra ojú kí lẹ fẹ́ kí wọ́n máa fi wòran Yorùbá wọ́n ń pè yín pé illiterate ni yín wọ́n ń bu yín pé ẹ̀ mọ̀kànmọ̀kàn ẹ sì ń wùwà aláìmọ̀kan náà ẹ wá gbé àfọ̀ṣẹ ó bú Gani Adams ní ó bú Gani Adams ní ṣé Gani ti yín ni àbí Gani gbogbo wa kèé ṣe Gani ẹnì kankan mọ́ ti di Gani gbogbo wa Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo wa ní afẹ́ akọ ẹ̀sẹ̀yìn ẹ̀yìn OPC ẹ̀yìn OPC nìkan lẹ́ni Gani Adams ẹ̀yìn OPC nìkan lẹ́ni ẹ̀ ń bíjà Ààrẹ Ọ̀nà Kakanfò nù ẹ̀yìn lálàáfin tó fi jẹ́ Kakanfò sẹ́yìn lálàáfin tó fi Gani Adams jẹ́ Kakanfò ẹ̀ ń bíjà Gani Adams nù tẹ́ bá fẹ́ bíjà Gani Adams tẹ́ bá fẹ́ wà bẹ́ẹ̀ torí yín pé ẹgbẹ̀rún wèé ẹ mú lọ sí Germany embassy wípé ẹni yìí ń rí olóyè pàtàkì fún nílẹ̀ Yorùbá o ó sì lè da ìlú rú o ìtẹ́ẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó rí ẹ pé nù ẹ wá gbáfọ̀sẹ̀ ń dojú tì wá ẹ̀ ń ṣépè fún sọ́sì wá kú omi ara rẹ o ẹ̀jẹ̀ ara rẹ ò ní í ṣiṣẹ́ mọ́ o ẹ̀yin ni dókítà ẹ lọ́ọ́ fẹ̀jẹ̀ ara rẹ kú o ẹ lọ́ọ́ fà kó kẹfà míì kẹfà ti yín sí ẹ̀jẹ̀ ronú adìẹ yìí sì ti yẹ yín ó yẹ dúdú ó yẹ pupa ó yẹ funfun lẹ́yìn jẹ lọ́wọ́ ẹ sì jẹ dúdú kẹ́ tó jẹ pupa ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ̀ gbẹ́ tẹ́ ẹ̀ ní làákàyè ṣé ọ̀rọ̀ ìjà níbi tó dé bí Yèyé Dára bá ń hùwà òmùgọ̀ sótú ẹ kẹ́yìn ó hùwà òpònú ìwé wíta ìwé Ààrẹ Ọ̀nà Kakanfò ilé ní ká máa ṣe ó tó sọ pé ọ̀pọ̀lọpọ̀ bí èèyàn bá ṣe dáadáa láyé yìí tó ń fi ẹlikọ́pítà fọ́n owó yìí yóò lọ́ta bí èèyàn sì gbé orí ìyá rẹ̀ lọ́wọ́ yóò lọ́rẹ̀ẹ́ ṣẹ́ mọ́ tí ìyá rẹ̀ ṣe fún ni sílẹ̀ Yorùbá ẹ tó wá ń wá ọ̀tá kún ọ̀tá fún Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ń wá ọ̀tá kún ọ̀tá fún ẹ wá bẹ́ẹ̀ sí ní display àfọ̀ṣẹ ojú ṣerú ẹ̀yin wọn lè yẹ̀yìn lólórí ìpè orí kan ẹbí aólè àfèpèjà ẹ má tọ́ wọn o àfọ̀ṣẹ wọn ò gbé o ẹ̀yin òpònú gbogbo yìí ẹ̀yin òpònú gbogbo yìí ẹ bálẹ̀ Yorùbá bí tó ti rọ̀ ẹ máa ń gbáfọ̀ṣẹ ṣépè fóbìnrin ẹ̀yọ kan Yèyé Dára nìkan lè máa ń ṣépè fún ẹ̀yin Ààrẹ Ọ̀nà Kakanfò tí ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò ti jóyè ó ti di manure ó ti di fertilizer bẹ́ẹ̀ gbóni Barrister ni manure lọ́lọ́ǹdà mi fertilizer lọ́lọ́ǹdà mi àkìtàn lọ́lọ́ǹdà mi gbogbo ẹ̀gbin ló bá mi lára mu gbogbo ẹ̀gbin ló gbọ́dọ̀ bá Kakanfò lára mu yẹ̀sọ́ ìlẹ́ni wọn ọ̀kọ́ bú wọn ò bú Tinubu ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jàgábà wọn ò bú ni wọ́n bú bàbá débi wípé ọ̀pọ̀ tí èsè díẹ̀ síbẹ̀ kọ́ bàbá fọwọ́ lẹ́rán ni ọmọ ibi tí ń lọ
mo sì máa ń sọ fún yín ẹ̀ ń tẹra yín ni ẹ̀ tí ì ní aṣíwájú kánlẹ̀ Yorùbá ju Tinubu lọ ẹ dákun ẹlòmíì ẹ̀fọ́ olóṣèlú lẹ́mọ̀ tẹra yín ẹlòmíì ẹ̀fọ́ ní kinní kan ẹ jẹ́ káwọn náà bọ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gba Èkó àwọn tó sì ní Èkó ọ̀fẹ́ ju Èkó lẹ̀ ní wàhálà ní ti Tinubu dọ̀tá wọn sínú wọ́n fẹ́ gba Èkó Tinubu ò sì fẹ́ ju Èkó lẹ̀ fẹ́ gbẹ̀mí ọ̀tán ẹ pèrò kí Tinubu ó pèrò káwọn ẹni tí ó rérò Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ẹ̀kan náà la máa ń rí èèkàn ru ẹni bẹ́ẹ̀ ó sì ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ ni Awólọ́wọ̀ lọ Yorùbá ààrẹ kan Abíọ́lá dìde ààrẹ kan Abíọ́lá tún lọ Ọlọ́run ní kí Tinubu wà ń bẹ̀ lónìí ẹ tún lù pa kójú yín ọjà ẹ̀yin òpònú ó wà ní London wo bí gbogbo àgbáyé ṣe ń lọ gbogbo Ìgbò Haúsá Fúlàní Yorùbá ìbáwọn Afẹ́nifẹ́re náà tún lọ kí níta fi mọ̀ yí pé Yorùbá nílà ákàyè nù bá a bá ń jà bí kakúkọ sáwọn Afẹ́nifẹ́re ṣe ti Tinubu wọ́n ṣe lọ kí pé Fáyọ̀ṣe mọ̀ lọ kí wọn ọmọ ìjọsẹ̀ ẹgbẹ́ kan náà ẹ rántí ìgbà tí àwọn Haúsá lókè Ọya tán bẹ̀rẹ̀ sí ní sẹnu wátawàtá sí Tinubu Fáyọ̀ṣe PDP mọ̀ ni ó ní wọ́n mọ̀ gbé wá ọgbà náà ojú wọn tẹbí gbogbo èèyàn fọwọ́ lẹ́rán lẹ̀ Yorùbá ní Fáyọ̀ṣe lọ́jáde sọ̀rọ̀ pé aṣíwájú wa nù ẹnìkan kọ́ mọ̀ rí fín ó gbé tọrọ òṣèlú tì ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kájọ nífọwọ́sowọ́pọ̀ ìní wọ́n ti bú Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams wọ́n ti bú bàbá o nígbà wọn bú bàbá àfọ̀ṣẹ lókù tẹ́ ẹ gbò ẹ̀yin illiterate gbogbo ẹ jẹ́ lọ tú bá kẹ́ kóńbì kan náà dandan ẹ̀ńkó sí ìkẹlẹ̀ ẹ̀ńkó gbòǹkì oògùn tí bá máa ń jẹ wọn a máa gbé ta wọn a gbọ́n gbóògùn oògùn tí ń jẹ wọn a máa gbé ta wọn a máa kó kiri wọn a máa kó kiri ní kí ẹ̀ ń ṣèrè gbé àfọ̀ṣẹ adìẹ kìíní kankan adìẹ tó yẹ kẹ́ ẹ kó fún wa ká jẹ mo sì ti jáde ọ̀hún ti pẹ́ kẹ́ ẹ kádìẹ wa ká jẹ kádìẹ kẹ́ ẹ̀ ń ṣépè kí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó gbẹgẹ́ ká sì ṣọ́ra ibi tí ẹ bá ti ṣépè èmi gẹ́gẹ́ bí mùsùlùmí ànábì ibi tí ẹ bá ti ṣépè ṣẹ́rẹ́ yìí tẹ́ ẹ ṣépè ń tẹ́ ẹ rò pé ẹ ṣépè fún Yèyé Dára ń òríjínà ìpìlẹ̀ yìí gangan ni ẹni tí ń ṣe wá láwọn tí wọ́n tò lẹ́yìn rẹ̀ yẹn duplicate photocopy rẹ̀ èyí ẹgbàá ṣe wá láwọn tí wọ́n ń rìn lọ wọ́n fetí kọ́ àwọn náà tún nípìn bẹ́ẹ̀ àfi tẹ́ bá tọrọ àdúrà tẹ́ bá rẹ kúrò lórí ara wọn tí ẹ tẹ́ ẹ ṣépè fún bá wá ṣe nǹkan èpè ìní ìkẹrin ọ̀wà àdọ́rọ̀ ẹ̀ bí ọ̀bá tó wá ṣe nǹkan èpè ó tún padà bọ̀ wá bá yín sọ́tẹ́ èpè wo ni èpè wo ìjọ tí ń ṣépè ṣe èpè tá a lè pé pa mo lọ ibìkan nìkan bẹ̀rẹ̀ sí ní ṣépè wọn èyí ní mò ń ṣépè fún mi ní ilé ìlépè Ọlọ́run nìkan lọ́ba tó lè ṣépè fún nǹkan ló lè fi nǹkan gún ló lè podudi ìlú rẹ ìbínú Ọlọ́run méjà á rí ìbínú rẹ ìkẹ́ rẹ ni ó já rí ẹ̀ńkóńkó òórùn kí níbi ojú ti làdé àwọn òyìnbó sáwọn òyìnbó olóògùn wọ́n ti modernize tiwọn ogun kan tó yẹ kẹ́ ẹ kó sí museum kẹ́ ẹ máa fi pawó epo pupa ibi tẹ́ ẹ ta sí lọ́dún tó lọ tẹ́ ẹ tó ta sí lẹ́sìn lẹ́ ń kó kí lẹ́ ń pè lóògùn sóògùn nu oògùn tí ń jẹ́ ẹ lọ wo bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn lóṣogbo ẹ lọ wo ibi tí bàbá ń gbé ẹ lọ wo ibi tí bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn ń gbé lóṣogbo oògùn ọmọ wùyàn Ifá ọmọ wùyàn ẹ bá délé pásọ yóò ṣe rìngìdì bẹ́ẹ̀ délé mọ́mù yóò ṣe rìngìdì bẹ́ẹ̀ délé àwọn àfáàlà ẹ lọ sí mọ́ríkàsì ẹ lọ wò yóò ṣe rìngìdì ẹ lọ sí Mádùlẹ̀ Àràbí nìbàdàn ẹ lọ sí iléeké bàbá wa Kàmálìdín nílọrin ẹ lọ lé bàbá wa Kàmálìdín nílọrin ẹ sì lọ sí Dárù Dáwà nísọlọ ẹsẹ ọmọ wù yín ṣe ẹ ń kẹ epo pupa ẹ tún jẹ epo pupa wọn ẹ dára dá òsì ìsọyẹ Yèyé Dára ti wá kú láti gbà wọn àbí Yèyé Dára ti wá kú láti gbà Ọlọ́run ní ń pààyàn nínú súrátù Nájìm nínú àlùkùránì Ọlọ́run lèmi ni mo máa ń pààyàn lẹ́kún kádẹ́wọ̀ ọkàn yèmí ni èmi mo sì máa ń pààyàn lẹ́rìn kí rere ọba àyàn èmi ni Ọlọ́run lèmi ni mo dá ẹ̀mí wíwà láyé yín èmi ni Ọlọ́run lèmi náà mo sì máa ń pààyàn kí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ láyé kẹ́ ẹ parapọ̀ kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ pẹ nìkan tọ́lọ́wọ́ bá fẹ̀mí ẹ̀ lẹ́yìn lọ́wọ́ kò ní kú bẹ́ẹ̀ bá sì du ẹ̀mí ẹnìkan gbé agbẹ̀mí ẹ̀ lání kan gbọ́dọ̀ kú ó ẹ fẹ́ jẹ sí lára ẹja gbé lọ sí hospital tó dáa jù lágbàáyé o tọ́lọ́wọ́n bá ní yóò kú ẹ lọ jẹjẹ lọ jókòó jẹ ń ranù ẹ wá ń ṣépè fẹ́ nìkan lórí ẹ̀yin ọmọ tí bàbá wa Ìbà Gani Adams nù mò ń bọ̀. ìkẹta bàbá wa Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àwọn àgbà àwọn bàbá mi wọ́n ní àgbà tá a lọ kàn
ó lẹ́yìn tó ń bá ń lé. Bàbá mi Gani Adams tá a bá wò nílẹ̀ Yorùbá lónìí àtàwọn ọmọ Yorùbá tí ń bẹ káàkiri àgbáyé, àwọn tó ní ọjọ́ orí tí wọ́n jù yín lọ, mo rò yí pé wọ́n lé ní mílíọ̀nù lọ́nà 20. Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams àwọn tó jù yín lọ lọ́jọ́ orí wọ́n lé ní mílíọ̀nù lọ́nà 20. Bàbá mi Ìbà Gani Adams tẹ́ bá wá ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin bàbá wa kéde kú bàbá Yèyé Àtàndá ọba tó bàbá wa kéde wípé tó mo fẹ́ fi èèyàn jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ẹ̀ tó bá nífẹ̀ẹ́ sí o nílẹ̀ Yorùbá àtẹ̀yìntẹ̀ wà lókè òkun ẹ̀kọ́ application wá. Bàbá mi Gani Adams èmi tèmi náà jókòó yìí èmi náà kọ application pé mo fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò torí mo ní akọ application wá ni. Ẹ wá wòye èèyàn tí ó kọ application káàkiri tìbútòrò àti orílẹ̀-èdè. Bàbá mi mo rò pé yóò fẹ́ tó 1 million tí wọ́n kọ tí wọ́n bá tiẹ̀ gbé fọ́ọ̀mù sí online pé kó kálukọ́ mọ fíìlì ẹ̀ lọ́ọ̀nláìn. Bàbá mi mo lérò yìí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ó jáde tó bá wá sí pé wọ́n ní rárá o owó la fẹ́ fi jù ó ẹ wá máa dúnàádúrà tá a ní Kakanfò wù jẹ́. Bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams àwọn tí wọ́n lè rà yín pajẹ́ ń bẹ tí wọ́n jáde wípé àwọn gbowó lẹ̀ àwọn fẹ́ jẹ́ ṣùgbọ́n àgbà tá a lọ kàn ó lẹ́yìn tó ń bá ń lé ẹ̀yìn lọ́lọ́run lẹ́ẹ̀jẹ́ ó ti wà nù kádàrá yín ni. Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ wá jẹ oyè burúkú gbà ní o gbogbo èèyàn lè máa tàn yàn àmì èmi ààrẹ òpìtàn Lájí Abbas oyè burúkú gbà ní ẹ jẹ. Ẹ wá sọ̀rọ̀ kí tàn burúkú kọ́mọ̀ tó ṣẹlẹ̀ lórí tiyín mò ń bọ̀ ń bẹ̀. Mo rò pé bí nǹkan bí ọdún mélòó sẹ́yìn nígbà tí wọ́n fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ mo ṣe ètò mo wà ní Sobi FM nílọrin gbà náà mo sì ṣe ètò yẹn náà nìbàdàn. Mo ní oyè burúkú gbà lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣòye eré. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jó OPC wá kàn sí mi pé Ààrẹ òpìtàn kí ló mo ní tèmi yé mi mo sì mọ tí mò ń sọ mo mọ tí mò ń sọ tèmi yé mi. Tá a bá wò ó ẹ lọ wo gbogbo ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò pátá wàhálà àwọn máa ń dálẹ̀ lẹ́yìn odi ìlú wàhálà àwọn máa ń dálẹ̀ nínú ilé ìlú èé fararọ lẹ́yìn odi inú ilé gan èé gbádùn Kakanfò gan fúnra rẹ̀ èé gbádùn ara rẹ̀. Ẹ wo ti Àfọ̀njá ẹ wo ti Tóyèjẹ Ògbómọ̀ṣọ́ ẹ wo ti Òkù ẹ wo ti Kúrúnmí ẹ wo ti Látòósà ẹ wo t'Abíọ́lá ẹ wo ohun tó ju gbogbo Yorùbá rí lórí ọ̀rọ̀ Abíọ́lá. ihun tí bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ fi ṣọ́ra nù ẹ rí i pé mo sọ Kakanfò ẹ bá ní mìíràn mo pa ẹ wá sí Ìbàdàn wọ́n ṣe ní èèwọ̀ wọ́n sì fi ègún lé pé èèwọ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jẹ́ Kakanfò sí Ìbàdàn mọ́ láyé Látòósà tó jẹ́kẹ̀ nígbà ayé ogun ọdún 16 ló fi kó Ìbàdàn lógun ó ń gàn ọ̀bọ̀ ọdún 1885 ló kú ọdún 1885 ló kú lẹ́yìn tó túmọ̀ sí pé wọ́n bẹ̀rẹ̀ ogun ní ọdún 1877 ìní wọ́n bẹ̀rẹ̀ ogun Kírìjì tá a pè lógun Èkìtì parapọ̀ ó kú ní ọdún 1885 lẹ́yìn ọdún kẹjọ tó ń kú wọ́n sì tún jagun lọ títí di ọdún 1893 tí àwọn òyìnbó ẹ̀sẹ̀ wá parí ìjà wàhálà nílé gbogbo àwọn ìjòyè tí ń bẹ lábẹ́ rẹ̀ pátá ìlọ́fẹ̀mí wọn ṣòfò tán láàrẹ Látòósà káwọn náà tó di rìkísí àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún mọ́ pẹ̀lú àtìlẹ́yìn Ọ̀ṣun gbẹ́kún
tẹ́ fi rẹ́yìn tiẹ̀ náà Ọ̀ṣun gbẹ́kú tó sì rẹ́yìn tiẹ̀ náà Kùmọ̀ làwọn ọ̀ràn tiẹ̀ náà fi lù pa wọn ò jọ di baálẹ̀ Ìbàdàn Kùmọ̀ wọn kó Kùmọ̀ bọ́lí púpùpù olórí burúkú rẹ bọ́ kò bá wa Ìbàdàn làwọn bọ̀ wá kógun jà wá. Kábàá lè mọ ká ṣọ́ra pẹ̀lú oyè Kakanfò mo sì sọ ńgbà náà wípé ẹ̀rí rẹ̀ wẹ̀ ẹ̀rí tẹ́ ń pè Kakanfò ẹ̀rí tẹ́ ń pè Kakanfò kí Abíọ́lá tó jẹ́ nígbà tí Akíntọ́lá kú tán wòye ọdún tó wà nílẹ̀ nígbà tí ààrẹ Látòsà kú ní ọdún 1885 ẹ wá sí ìgbà tí Akíntọ́lá jẹ́ ní 60s tí Akíntọ́lá jẹ́ ẹ sí ọdún tí ń bẹ́ńbẹ́ ṣé kò tí máa súnmọ́ 70 sí 80 years wọn ò fẹ́ joyè mọ́ wọ́n ń wọ́nà láti parẹ́ torí wọ́n mọ̀ pé kì í so yèrè wọ́n ń wọ́nà láti parẹ́ ṣùgbọ́n a dá padà òǹkàlùkù ń jẹ́ Akíntọ́lá jẹ́ torí pé kọ́ má bàa lè máa dọ̀bálẹ̀ fún Awólọ́wọ̀ Akíntọ́lá ju Awólọ́wọ̀ lọ́lọ́jú orí àmọ́rọ̀ òṣèlú ṣẹlẹ̀ ọ̀nà bòmíì ni Akíntọ́lá dọ̀bálẹ̀ Awólọ́wọ̀ wá ń ṣe kùrù kọ́kọ́ ṣe é sì mọ̀ pé ẹlẹ́yà àti lúmẹ̀lúgba Ìjẹ̀bú nìwọ Ọ̀yọ́ lèmi ló fi wá gba Kakanfò nígbà Abíọ́lá sì jẹ́ Kakanfò kò lóókọ Kakanfò ìwà ń lo oyè Basọ̀run Ìdálọ́lá tá a fún nìbàdàn kìí ṣe Basọ̀run tọ̀yọ́ o kìí ṣe taláàfin o Olúbàdàn fún lóyè Basọ̀run ìlọ́wà ń lò ìní ń lò torí pé òun náà mọ tọrọ mọ Kakanfò ọmọ tọrọ mọ ibi tí bàbá wa Ìbà Gani Adams gbọ́dọ̀ fi ṣọ́ra nu àwọn èèyàn ọmọ sọ yín lóhùn àwa tá a sì jẹ́ òpìtàn àwọn òpìtàn ọmọtàn olùtọ́pinpin ìtàn olùwádìí àwa náà sì máa sọ yín lọ́wọ́ sọ yín lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá sọ nǹkan kan báyìí Kakanfò tó sọ rú rẹ̀ àwọn ọlọ́mú wá gbé à ìyẹn tó sọ bí lágbájá náà ṣe ń gbà tiẹ̀ nu. ìní àwọn oyè bẹ́ẹ̀ ń bẹ tó ṣe pé oyè tó lágbára nínú oyè tó burú jù nílẹ̀ Yorùbá ní lóyè Kakanfò ààrẹ orí mi má jẹ́ ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ orí mi má jẹ́ ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ọmọ Kakanfò náà wà máa fèsì pé ààrẹ orí mi má jẹ́ ń sàárẹ Ọ̀nà Kakanfò orí mi má jẹ́ ń jẹ Kakanfò orí mi má jẹ́ ń ṣe Kakanfò orí mi má jẹ́ ń ṣe Kakanfò ààrẹ ń pè ọ́ ń dífá bífá bá fọre bá rí ọba fọre nígbà ààrẹ sọra rẹ̀ dọ́lọ́nu ìtí bàbá wa Ìbà Gani Adams gbọ́dọ̀ fi sọ́ra nu torí pé ògbó ojú ló wà lára yín pàápàá Ọ̀yọ́ mọ̀ Ìbàdàn mọ̀ àwa tá a lóye mọ̀ pé oyè eré kọ́ lóye Kakanfò ṣùgbọ́n okun wa àtagbára wa ẹja dákọ̀ àwọn ọ̀tá Yorùbá ni kì í ṣàwa ara wa láàmú fi bára wa jà kì í wá ṣe yèyé dára láwa gbáfọ̀ṣẹ. nígbà ìtẹ̀yìn àti Sunday Ìgbòho ńgbà náà mo pariwo mo ní tí n tá à ń ṣe tó bá fi lè forí sánpọ́n ẹ̀yin Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò àtolóyè Sunday Ìgbòho gbogbo ọmọ Yorùbá ọmọ ṣépè fún bẹ́ẹ̀ ilẹ̀ bàálù yìí jẹ́ inú wa sì dùn gbà tẹ́ ẹ fara yín mọ́ra bẹ́ẹ̀ lọlé tó lè Sunday Ìgbòho wá bá yín a ní pé ìta fẹ́ láàrin ọmọ Yorùbá ni ìta fẹ́ nu kí la fẹ́ gbà bí ká bára wa jà bí olóyè Sunday Ìgbòho bá dọ̀bálẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yìn kí wá ni ṣé tí n bá pàdé Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ń dúró kí ni ọjọ́ orí ń bẹ ń bẹ oyè ń bẹ ń bẹ ṣé ń dúró kí Kakanfò ni ń dọ̀bálẹ̀ kí ni ọjọ́ orí ń bẹ ń bẹ ipò ń bẹ ń bẹ tí n bá sì fẹ́ rí Kakanfò lónìí kí èsè tó ní mí lára láti rí ìkíni Yorùbá máa ń hùwà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká má wàá rú sí ọ̀rọ̀ nígbà ẹ kú ò níbẹ̀ tán ó dorí ti Ààrẹ òpìtàn gbà náà mo sì dúpẹ́ lọ́wọ́ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pè yín torí mi wẹ́n pé mo sọ èmi èsì àlejò lọ́dọ̀ bàbá mi kú bàbá yèyè láti ilé wọn ti pe ààfin bàbá o ọmọ yín ni Kakanfò ń bá wí o mi èsì àlejò láàfin ní ààfin kú bàbá yèyè aláàfin Ọ̀yọ́ Àtàndá ọba tó bàbá mi ni ẹ̀jẹ̀ kan náà jọ ni wá kí wá ni ṣùgbọ́n ká ṣọ́ra ẹ má jẹ́ tàn burúkú torí wa sẹ̀ ká ronú ara wa ní ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ
àwọn mọ̀ pé Kakanfò lọ́wọ́ sí bí wọ́n ṣe lọ kọlu ilé olóyè Sunday Igboho. Ẹ ṣọ́ra nípa àsọkúsọ. Tí Ààrẹ Ọ̀nà Kakanfò fúnra ẹ ti ń kìlọ̀ fọlóyè Sunday Igboho pé àwọn kan tí mò ń rí pẹ̀lú ẹ̀ ìwọ ọ̀dọ̀ lágbónú kó àwọn ọmọ ogun ti ẹjọ́ kó o ṣẹ̀ṣẹ̀ mọ́ kọ́ wọn níṣẹ́ kó o tírèènì wọn kọjá àwọn tó lọ́ọ̀yà sí ọ ṣùgbọ́n àwọn tí ń wá bọ̀ ẹ̀ ní bá rówó wọ́n tọ̀ Kakanfò mọ̀ tí ń pariwo ẹ̀ bẹ́ẹ̀ ti pẹ́ ẹ bá fẹ́ máa lọ èmi ẹ̀ ṣe alábòsí tó kálukú bá ṣe ní màá sọ torí pé olùwádìí lèmi sójú gbogbo yín fọ́ nígbà Fani Káyọ̀dé ń lọ ilé olóyè Sunday Igboho tí mò ń pariwo pé àṣà ń bẹ̀yẹ ilé ń ṣeré ẹyẹ ilé ń yọ̀ ẹyẹ ilé ọ̀mọ̀ ẹyẹ ilé ń fikú ṣeré kò tán táwọn ọlọ̀tẹ̀ kan tẹ́ kò lẹ́yìn Ìbà Gani Adams náà táwọn náà tẹ́ rọra wọn lọ ọ̀dà o bó wọn ṣe ń júwe ilé olóyè Sunday Igboho tẹ́ ń ṣe mọ kọ́lọ́fì àti kọ̀lọ̀fì èèyàn kan ní bẹ́ǹdì orò tó ròǹké gbogbo àwọn tí wọ́n wọlé aago tó jẹ́ kámẹ́rà ń bẹ èmi náà nírú ẹ̀ báírò tó jẹ́ kámẹ́rà ń bẹ gbogbo nǹkan tó gbé kámẹ́rà ń bẹ tí wọ́n ti ṣètò ìmọ̀ bọ́tìnì tẹ́ bá mú wọlé olóyè Sunday Igboho ńkọ́ tẹ́ ṣùrùpọ̀ rẹ̀ náà ni ẹ lọ wo fídíò Fani Káyọ̀dé nílé olóyè Sunday Igboho ẹ lọ tún fídíò òun wò ẹ rọpọlọpọ àṣírí tí mò ń sọ kájọ Yorùbá ẹja àmọ́ ibi tá à ń lọ ẹ mọ̀já bàbá wa Ìbà Gani Adams ẹ pe àwọn ọmọ yín ẹ bá wọn sọ̀rọ̀ ìṣọ̀kan àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá gbogbo ẹ rí gbogbo bí Ìbà Gani Adams ń lọ káàkiri tẹ́ ń lọ ń bá wọn ọba tẹ́ ń bá wọn sọ̀rọ̀ tẹ́ ń pè pàdé lónìí tẹ́ ń pè pàdé lọ́la tẹ́ ń lọ ẹ ríyùn gbogbo bẹ́ẹ̀ ṣe lọ sọ́yọ́ gbogbo ìgbésẹ̀ tá Aláàfin gbé ẹ ríyùn ọ̀rọ̀ kẹta Aláàfin wá sọ ẹjọ́ mẹ́tàlẹ́ máa ń wí Aláàfin ni nígbà tó pé ọlọ́pọlọ kúkúrú lọ́pọ̀ jù mọ ète Ọ̀yọ́ mọ̀ ni tí Ọ̀yọ́ bá sọ̀rọ̀ kan ẹ lọ wádìí rẹ̀ nǹkan mẹ́wàá ń bẹ lábẹ́nu rẹ̀ Aláàfin Ọ̀yọ́ kọ́ lọ́wọ́ kọ́ ń kọ lẹ́tà mẹ́ta kọ́ lọ́kọ́ lẹ́ra sí Buhari ẹ lọ Google lẹ́tà ṣé kò sí lórí social media ọba wo lọ́sàn-án tó Aláàfin sọ sí Buhari tó sì sọ ohun tí ń jójúlówó òdodo ọ̀rọ̀ nígbà ọ̀yá ẹ máa sọ Aláàfin ṣé kò láwọn kéèsì kan kò láwọn ẹjọ́ kan tó ti kú ẹgbẹ́jọ́ ń dìde ṣe rò páwọn Fúlàní jọ̀rẹ́ wa bàbá wọ̀ ní sọ̀rọ̀ lónìí ní ìsìn ẹ bẹ̀rẹ̀ sí ní kí wọn Ọọ̀ni o ọba dáadáa nígbà wọn sọ̀rọ̀ lánàá nípa ọ̀rọ̀ essence ṣé ẹ ti ṣépè fún Ọọ̀ni rí gbọ́rọ̀ ọ̀lú ṣe rí nù kì í sí pé àwọn bàbá wọ ọmọ ibi tí wọ́n ń lọ sẹ́nìkó mo máa sọ sẹ́nìkó nífẹ̀ẹ́ lẹ Yorùbá ju àwọn ọba wa lọ sẹ́nìkó nífẹ̀ẹ́ lẹ Yorùbá ju àwọn ọba wa lọ ṣùgbọ́n ọgbẹ́gẹ́ ọgbà sùúrù ìyí tí ń bẹ níta lẹ́yìn rí ẹ̀mọ́ tí ń bẹ nínú ilé ṣé gbogbo àwọn ọba wọn ò ní fóònù ara wọn níbi táwọn ìjọba àpapọ̀ tẹ̀ tí ń táàgì wọn ẹ máa sọ kí l'Aláàfin bá Ọọ̀ni sọ kí l'Aláké bá Àwùjalẹ̀ sọ níbi tẹ́ ń sọ wá dé ilẹ̀ Yorùbá ẹ sì wá jókòó ẹ sọ orí jó bẹ́ẹ̀ jókòó bẹ́ẹ̀ ẹ mọ́nú ewu tílẹ̀ Yorùbá wà wọ́n pa èèyàn 54 ní Ìgàngàn wọ́n pè èèyàn 54 ní Ìgàngàn ààrẹ àgbọ̀n kankan dòní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé àwọn rí ìyẹn mú iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn dọdẹ àwọn tó pa èèyàn náà dòní ṣé ọmọ ta fún yín o a sì ìlú ta níjọba nu iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sì sọ pé à ń dẹ ọdẹ àwọn tó pa èèyàn 54 ní Ìgàngàn dòní a sì gbọ́ nǹkan kan mọ́ nípa ọ̀rọ̀ wọ́n sì sún odidi ààfin Àsígàngán náà síbẹ̀ lẹ́yìn tí ní fura ṣùgbọ́n báwọn ọmọdé ọba ti bèè kú dà kò ní bèrè ikú tó pa bàbá rẹ̀ ẹjọ́ wa yóò bọ́ bèè kú dà ipe àní pín à ń tẹra wa ni Yorùbá lè sọ ọ́ fẹsẹ̀ múlẹ̀ nígbà ilé ẹjọ́ tí wọ́n dá lórí ọ̀rọ̀ Sunday Igboho wọ́n dẹ́jọ́ kínní ìjọba àpapọ̀ fìdí jẹlẹ̀ ẹ̀kejì ẹ̀kẹta wọ́n ní wọ́n san 500 million naira fún ṣẹ́ẹ̀sì pé Yorùbá ò nífẹ̀ẹ́ ara wọn bí èyí kò síbi dá lè gbé lọ tí kíbi kíjọba àpapọ̀ ṣe dé àyà gbé lọ ilé ẹjọ́ tó ga jù lágbàáyé ni gbogbo àgbáyé náà ni ọba wa dá sí ẹ lọ léèyàn Láyé Muhammed ń sọ̀rọ̀ ẹni wọ́n pàwé èèyàn ní Lẹ́kí ààrẹ jẹ́ àròkù ẹ̀rẹ́ jẹ́ ìtẹ́ fi hàn wá lóru ọjọ́ náà ń kọ́ ó ku ọ̀la tí ẹ tẹ́ dẹ̀ wò ẹ sì ti lọ yọ gbogbo kámẹ́rà sí bíbẹ́ ẹ ṣe lọ yọ sílé olóyè Sunday Igboho náà nu ẹ tó yọ kámẹ́rà lé Lẹ́kí náà lọ yọ sílé olóyè Sunday Igboho èmi rò pé kíjọba àpapọ̀ ti gbé CNN lọ kóòtù ni lórí pé gbogbo èmi gbà àwọn ológun ní rárá o
àwọn ọ̀lọ́ nígbà wọ́n fi fídíò hàn ara àwọn òyìnbọn CNN ní ṣe kí ni ìbọn ilé ológun ibi tẹ́ ẹ ti rà ọta ilé ibi tẹ́ ẹ ti rà ní ọta táwọn yìn kì í ṣe nígbà yá ológun ní pé àwọn ò tiẹ̀ mọ̀ àwọn sọ́jà tó lọ Nàìjíríà àwọn ò mọ̀ sọ́jà tó lọ èmi rò pé tí CNN ṣeun ó ti yẹ kíjọba àpapọ̀ ó gbé CNN lọ ilé ẹjọ́ tó ga jù lágbàáyé ẹ̀ bá lọ rẹ̀sì ara yín ẹ̀ bá wọn ọmọ tí wọ́n rí nítorí yàwọn èèyàn ní pé nínú space kámẹ́rà kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kò síbi tí wọ́n fi lè wò láyé nígbà wọ́n mú àwọn ọmọ Amẹ́ríkà tí wọ́n lọ mú táwọn Boko Haram mú gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ wọ́n wò tẹ́ǹsì fi débi tí wọ́n dé tẹ́ǹ fi yin nǹkan tó kún gbogbo wọn lóorun tẹ́ǹsì fi gbọ́mọ wọn jáde ńbẹ̀ inú gbogbo orúta ẹlẹ́yẹ kílẹ̀ Yorùbá nínú. ìjẹ́ wá bọ́ síbi ọ̀rọ̀ tí tó ń jà nàìrìn ńlẹ̀ láàrin bàbá mi ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹlúwàhùn kábíyèsí o àti ọba mi Olúwo tilẹ̀ Ìwó àti K1 the ultimate Máyégún ilẹ̀ Yorùbá gbogbo wa la rí fídíò K1 the ultimate Wasiu Ayinde wọ́n gbé nǹkan kan dání bí inú agolo bí inú ke báyìí wọ́n ń fi bọ̀ wọ́n ń kọrin bọ̀ kò sẹ́ni tí èsè fàájì ìwọ̀nba àwa díẹ̀ láì mu ọtí ẹ tí bá sì ń mú lè sọ pé kọ́ mọ̀ mú ntọ́bọ̀ ọ̀la àmúnu torí pé òfin orílẹ̀-èdè Nàìjíríà kò sọ pé kéèyàn mọ̀ mu ọtí òfin ẹ̀sìn tèmi ló ní mọ̀ mu ọtí kódà òwúrọ̀ ọlọ́jọ́ ẹmu la fi mú lé Ifẹ̀ kìí ṣe òwúrọ̀ lọ́jọ́ o òwúrọ̀ lọ́jọ́ kọ́ o òwúrọ̀ ọlọ́jọ́ ẹmu la fi mú lé Ifẹ̀ yìí ni pé tá a bá ń sọdún ọlọ́jọ́ ní bàbá wọ̀ ní ìrìnsà kábíyèsí Ọ̀jájá ni wọ́n máa ń dé adé àrè òwúrọ̀ ọlọ́jọ́ ẹmu la fi mú nílé Ifẹ̀ ó nígbà ó dé gbogbo wa la ní bó ṣe náwó ọ̀lẹ̀ kábíyèsí tó kí ọba ọdọ̀bálẹ̀ ó kí ọba Délé Mọ̀ọ́mọ́dù ń bẹ́ńbẹ́ tabadi bí wo bí Délé Mọ̀ọ́mọ́dù ṣe kí wọn á rí wípé wọ́n ti jọ wà tẹ́lẹ̀ wọ́n gbà wọ́n kàn fẹ́ máa lọ ní Wasiu Ayinde fi jáde sí wọn inú mọ́tò wọn wà kìí ṣe pé wọ́n ti bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ẹ̀sẹ̀ tí ń débi tí wọ́n wà náà ni. ọwọ́ ń bá ọwọ́ lọ síwájú ẹ sì ní bó ṣe kọ́ rí bàbá Olúwo tilẹ̀ Ìwó K1 ju nasa Ìwó olódò ọba ẹ̀ sì ní pariwo tàbí tẹ́yìn bá ti ta nǹkan ara ọ̀nkí Olúwo ń wá ń sọ̀rọ̀ ìwọ ṣe ò pè mí ìyẹn ń fi ọ̀rọ̀ dáadáa para ìmọ̀ ẹ̀ wà o torí pé ẹni tó ṣe fídíò ni K1 Wasiu Ayinde ò lè fẹ́ kí Olúwo ní gbangba wọn ò bí ire kọ́mẹ́dọ̀bálẹ̀ f'Olúwo wọn ò bí Wasiu Ayinde wọn ò bí mẹ́tàlá Wasiu Ayinde dá kọ́mẹ́dọ̀bálẹ̀ f'Olúwo ṣebí gbogbo wa la rí bàbá wa ẹbọrọ Òwu Balógun Òwu olóyè Àrẹ̀mú Òkìkíọlá President Olúṣẹ́gun Ọbásanjọ́ ọ̀nà tán fún Olúwo ni táwa ni Wasiu Ayinde tí ò ní ìnà tán fún Olúwo ṣùgbọ́n ìjẹ́ ọ̀rẹ́ tàbá wo lọ́jọ́ orí a rí gbogbo alamọ̀ yìí pé Wasiu Ayinde ní ọjọ́ orí ó ju Olúwo lọ àmọ́ ní ti ipò Olúwo èsẹ̀gbẹ́ Wasiu Ayinde torí ọba ti ju gbogbo èèyàn lọ ìyẹn a máa jọ wà tí wọ́n máa dápàrá fún níjọ́ kan wọ́n ń ṣe ọdún ìlú kan mo wá lọ bẹ̀ kábíyèsí ọba ńlá sì ni nígbà wọ́n rí mi lájì ọwá gẹ́gẹ́ bí àlejò ọwá níwà yìí pé ọwá bọ̀rẹ́ rẹ̀ ṣènáwó ni túraká ọwá bọ̀rẹ́ rẹ̀ ṣènáwó ni wọ́n fi pọ́n mi lé ni bẹ́ẹ̀ bàbá táwọn ìpìlẹ̀ wọ́n tó mi bí o bàbá wọn jẹ́ fún mi ní kábíyèsí ẹlẹ́ẹ̀kejì ọba ni wọ́n àwọn tó gbèrú fídíò báwọn ló yẹ kí wọ́n bá wí ká ṣọ́ra táwọn bàbá wa bá wà ní ẹ̀rí pé kìí ṣe àkọ́kọ́ Olúwo àti ìmọ̀ ọba tí wọ́n jọ ń sọ̀rọ̀ tí wọ́n ẹ̀ máa wo kínní àwọn ọba náà máa dápàrá láàrin ara wọn ṣe bí èèyàn ni wọ́n ẹ lọ wo ìtàn sẹ́ẹ̀ mọ̀tàn ni ẹ lọ wo ìtàn Elédùwẹ̀ ṣèbí ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ni wọ́n mẹ́tún dá wàhálà lẹ̀ ọba Elédùwẹ̀ jókòó Aláàfin Olúewu jókòó
gbogbo àwọn ọba wa ń wọlé Akẹ̀yọ́ Àtìbá wa ń bọ̀ ìtọ́fà wàhálà rèé o tó sì ṣekú pa Aláàfin Olúewu àti Elédùwẹ̀. Akẹ̀yọ́ Àtìbá wa ń bọ̀ ó sì ní bàtà tí wọ́n máa fi gun ẹṣin irú bàtà ẹ̀rí pàpà mùsùlùmí àyè fi bàtà kírun àmọ́ àwọn bàtà yẹn wọ́n gbà wá láàyè pé ká fi kírun tá a bá ti lálùwàlá torí pé wọ́n máa fi gun ẹṣin ni kìí ṣe bàtà téèyàn kàn ń wọ̀ lóde. Tẹ́ bá máa wo ẹsẹ̀ àwọn eléégún ẹ̀rí pàwọn eléégún náà bàtà wọn máa ń yàtọ̀ kìí ṣe bàtà téèyàn fi kìí ṣe sálúbàtà téèyàn fi ń lóde téèyàn ń wọ̀ ṣeré àbí téèyàn ń wọ̀ lóde. Akẹ̀yọ́ Àtìbá wa bọ́lẹ̀ lórí ẹṣin kò bọ́ iṣẹ́ àwọn Ìlọrin ti mọ́ lára kò bọ́ sálúbà kò bọ́ bàtà ẹ̀ tó fi gẹṣin kò bọ́lẹ̀ ó wá ń bọ̀ ó fẹ́ wá kí bàbá rẹ̀ Aláàfin Olúewu. Ọba Ṣẹpẹtẹrí wá rí irú àrífín wo ni ó wá tarí ẹ̀ kó ṣe ọmọ fi bàtà tẹ orí ẹni mọ́lẹ̀. Akẹ̀yọ́ Àtìbá wá wò ó pé kí n tiẹ̀ èmi mo ní bàbá mi mo lè gba èjìká ọ̀tún rẹ̀ bọ́ sí tòsì ẹ wo àpárá mo lè gba èjìká ọ̀tún rẹ̀ bọ́ sí tòsì láàrin ó ń jóye pé àrà tó bá wù ú ló ń lè fi bàbá òun dá ibi ọ̀rọ̀ tó fa wàhálà nu tí ẹ wá jáde tí Elédùwẹ̀ ní fi í lẹ̀ ara àwọn tí ìgbésẹ̀ ló ṣe lójú mi ara àwọn tí ń gbọ́ lẹ́nu ní ààbọ̀ rẹ́yìn wọn. Tìmí Ẹdẹ wá wọlé òun sì jẹ́ ń tọ́ sanra wọ́n ní ọkùnrin kọ́ gbogbo òsákọ́lẹ̀ tó yẹ kó máa gbà láti ara àwo gbogbo Òṣogbo gbogbo èmi ní Ìkìrun gbogbo òun náà lòun náà tó ń jẹ tó náà fi ń tóbi tó báyìí òòrẹ́ ẹ̀kẹ́ rẹ̀ dínkù ẹ fi wọ́n lẹ̀ àwọn wá gbọ́ tá a bá ran Aláàfin Olúewu lọ́wọ́ tán tá a ṣẹ́gun Ìlọrin orí wa ni wọ́n mọ̀ fàbọ̀ sí i ta ní ọ̀gbọ́jọ́ ọkù rẹ̀ ibẹ̀ wọ́n ṣe di rìkísí àti rìgímọ̀ tẹ́ fi rẹ́yìn Aláàfin Olúewu àti Elédùwẹ̀ ta lọ́lẹ̀bí. Irú ẹ̀ náà ni ti fídíò tẹ̀ ń gbé kiri kí nǹkan sáà máa dàrú ní ilẹ̀fẹ́ ṣé Wasiu Ayinde lọ́sẹ̀ yìí ẹ̀ sì ti gbẹ̀bẹ̀ rẹ̀ Olúwo náà lọ́sẹ̀ yìí ẹ̀ gbẹ̀bẹ̀ rẹ̀ Délé Muhammadu lẹ́ ń bínú wọ́n ti ẹ̀ tó bá débi wípé sọ́yẹ ká Olúwo jókòó níwájú ọkọ̀ kí lọ́kàn yìí Olúwo ìsọba kékeré ẹ jẹ́ sọ fún yín Olúwo ìsọba kékeré wọn ò fi baálẹ̀ bẹ̀rẹ̀ níwò Lúwo Gbàgídà tó ń ṣe ọba obìnrin ìló bí Adékọ́lá Tẹ̀lú ìló kó wọn kúò ní Adékọ́lá Tẹ̀lú ni Lúwo Gbàgídà gbé adé fún Lúwo Gbàgídà ibi tó ń náà sì ti lọ lọ́kọ ẹ̀jẹ̀ lájà àmìsàn tí ń sọ ọmọ Ọ̀rànmíyàn ni tí ń sọ ọmọ Odùduwà kìí ṣe pé wọ́n fi baálẹ̀ bẹ̀rẹ̀ gbé wọn ẹsẹ̀ wá ń dé adé ká ṣọ́ra ẹ má jà á gba èpè àwọn wọn nira wọn ó ń fàájì ní wọn tí n bá wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba kó ló di pé a ṣe ètò míì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì làwọn ọba máa ń sọ tá a kọ́kọ́ sọ lẹ́yìn aṣọ tá a jọ sọ̀rọ̀ tá wọ́n dá pàrá tí wọ́n ṣe gbogbo èèyàn làwọn náà tá a fi jọba àsìkò tó yẹ wọ́n dá pàrá wọ́n dá pàrá bàbá mi kú bàbá yèyé bàbá ọgbà tẹ́bù tẹ́nísì bàbá ó tún kan ẹ̀sẹ̀ ṣe bẹ́ẹ̀ wo kíní ẹ̀sẹ̀ tá a ṣe tí bàbá ṣe lọ́yọ̀ọ́ ìbí gbogbo aláwo inú bẹ́ẹ̀ náà ni bàbá mi Ọ̀nìrìṣà ọ̀dà ẹ wo ti kí lorúkọ ọmọ alálùbáríkà tí máa ń ṣeré yìí tí òun àti bàbá wọ Ọ̀nì Lateef kọ́ tóun àti bàbá wọ Ọ̀nì tí wọ́n jọ ń ṣe àwàdà tẹ́ ń sọ èdè Ìgbò ìgbógbó wa láyé lórí Facebook láyé lórí social media tí wọ́n jọ ń sọ èdè Ìgbò tẹ́ jọ ń ṣe àwàdà inú wọn bàbá wa fi ń ṣe ìwúrí fún encouragement ní bàbá wọ Ọ̀nìrìṣà kábíyèsí Ọ̀jájá fi ń ṣe é fún ìwà ni tá a bá ti wá rí nǹkan a bẹ̀rẹ̀ sí ní máa gbé a máa gbé fò a máa gbé gbá wọ́n tún gbé fídíò kan bàbá wa Ọ̀ọ̀ni Aláàfin wọ́n pàdé lọ́dọ̀ bàbá wa Ọlọ́fàgbà wọn sọjọ́ òbí bàbá wa Ọ̀ọ̀ni wá dé wọ́n wá lọ bá bàbá Aláàfin dìde jájọ ya fọ́tò
ẹni ọ̀ni ò lè tẹríba fáláàfin aláàfin ò lè tẹríba fún Ọ̀ọ̀ni ẹ̀ kà para yín dànù kí lè gbòòrò rádaràdà sẹ́mọ́ ní ọjọ́ orí ikú bàbá yèyé ju bàbá wa Ọ̀nìrìṣà lọ lọ́jọ́ orí bàbá wa Ọ̀nìrìṣà sì ń bu ọ̀wọ̀ fún wọn gẹ́gẹ́ bíi bàbá àwọn wọn nira àwọn tí wọ́n bá tilẹ̀kùn mọ́ ní tẹ́sí àwọn ọmọ ibì kan bẹ àwọn ibì kan bẹ nílé Ifẹ̀ tó ṣe pé Ọ̀ọ̀ni ọba Bíní àti Aláàfin nìkan ló lè wọbẹ̀ kò tún sí ọba míì tó lè wọbẹ̀ Ọ̀ọ̀ni Aláàfin àti ọba Bíní nìkan ló lè wọbẹ̀ ọba tó bá dẹ̀ wò yóò takò ń bẹ̀ ni ẹ lọ béèrè ẹ̀yin náà máa sọ kiri tí ọkàn yìí tẹ̀ mọ́ dá sí ẹ mọ́ tó bá àrà tó bá wù wọ́n lè fira wọn dá àpárá kí wọ́n sàmọ́ ti dà lúrú wọ́n sì má dogun lẹ̀ kájọ ẹja ṣe ní ìrẹ́pọ̀ nílẹ̀ Yorùbá torí tí ń jó wa ó ju ogun rádà àdátẹ́fẹ́ máa dáwọ́lé lọ bó láṣẹ bọ́ lóko ẹrú ni ẹ wo bí gbogbo ìlú ṣe rí ẹ wo ogbon tó ń jẹ́ dì ẹ wo iye tá à ń ra gàárì lánàá ẹ wo iye tá à ń ra gàárì lónìí ẹ wo iye tá à ń gba afẹ́fẹ́ gáàsì ẹ wo iye tí gbogbo ẹ̀ dì ìlú sì polúkú musu wọ́n mọ̀ kó rẹ̀ sì wọlé mọ́ ẹ wo iye tí rẹ̀ sì dì ìbílẹ̀ lágbọ́n wọ́n láwọn ìyàwó kọ́sítọ́ọ̀mù ìyàwó sójà ìyàwó ọlọ́pàá àwọn ni wọ́n ń ṣe fàyàwó rẹ̀ sí báyìí orílẹ̀-èdè náà nu orílẹ̀-èdè àṣẹmọ́lù ìní pé kájọ ọmọ Yorùbá ó dọ̀wọ́ wa. kó tó di pé àmọ́ tàtàrí àbá fi ojú òpó sílẹ̀ bá a ṣe máa ń sọ o iṣẹ́ ìwádìí nípa ìtàn tá à ń ṣe ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ìlú láti lọ ọ̀pọ̀lọpọ̀ tán láti kójọ kò yọ ẹnìkọ̀ọ̀kan wálẹ̀ àwa náà ẹ̀ bá wa dá sí i kò síjọba tó ń fún wa ní gírántì kò sẹ́ni tó ń gbówó lẹ̀ fúnṣẹ́ ìwádìí ẹ̀ bá wa dá sí ẹ lè kàn sí wa lórí òǹkẹ̀rọ wa +234 80 23 68 74 32 báyìí ṣe pé lórí WhatsApp náà ni àwọn tá a bá fẹ́ máa gba ìtàn ẹ kàn sí mi lórí WhatsApp ẹ forúkọ yín àti ìlú tẹ́ ẹ wà ṣọwọ́ sí mi lórí WhatsApp ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí episode 1 to 28 ẹ gbà 28 episode ẹ gbà lórí +234 80 23 68 74 32 àwọn tá a bá fẹ́ pè tá a bá fẹ́ dá sí ètò pápápá kò sáàyè fún èébú o ìmọ̀ràn ọ̀rọ̀ ọ̀fẹ́ bílẹ̀ Yorùbá ṣe ní lọ síwájú òní ẹ̀já pè sórí +234 fòǹkẹ́rọ náà láàfin pé +234 80 23 68 74 32 òun náà láti bá wa pín síbẹ̀ òkèrọ tá a fi pè náà nìyẹn kẹ́ ẹ bá wa dá sí ètò ààrẹ òpin tán yín náà ni o Olóyè Laji Abbas ẹ pè sórí +234 80 23 68 74 32 iná ní ẹ fi bá wa dá sí ètò. bákan náà ìrìn àjò ìwádìí ìjìnlẹ̀ ọdún 2021 tá a bẹ̀rẹ̀ yóò sì tó tẹ̀síwájú ìyún ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ ajé tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run àwọn tá a bá fẹ́ bá wa dá sí náà ẹ rí i pé abala àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe àwọn ìlú tó jẹ́ 14 ní ààfin tí a dé tí a sì tún tẹ̀síwájú nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtàn àwọn ìlú tó jẹ́ bíi 14 la gbé iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ dé léyìí tí a sì tí ì dúró tá a tí ì dúró tá a bá rí àwọn èèyàn pé torí ó dà pé ojú òpó máa ń lọ́ra ìpè ti wọlé ojú òpó máa ń lọ́ra lọ́dọ̀ wa ni la fi máa ń ṣe sùúrù. AUX mode. ẹ kú dédé àsìkò yìí o. ẹ kú dédé àsìkò yìí o Ààrẹ Laji Abbas. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ tèmi ni Akíntúndé Balógun ọmọ Òròwòsì Ìbàdàn. kábíyèsí Òròwòsì o. ẹ ṣé ààrẹ a máa rí yín bá ẹ kú làákàyè ẹ kú tó má lè bàjẹ́ ẹ kú gbogbo ọgbọ́n tẹ́ ṣe ń ti ọkọ̀ náà Ọlọ́run ọba á bá kẹ́yìn iṣẹ́ yóò ní dàrú. ìmọ̀ràn mi ní
mi ni fún ààrẹ wa lógun ọ̀fẹ́ Gani Adams. Àwọn náà ni àwọn èèyàn wọn, àwọn náà ló máa mọ̀ bó ṣe máa bá wọn sọ̀rọ̀. Ẹ̀dẹ̀ ti sọ síwájú pé Yèyé Dára náà kọ́ máa yàjú sí ọba, kọ́ dẹ̀ máa yàjú sí olóyè ìlú tó tiẹ̀ tí wá jẹ́ ààrẹ gbogbo Yorùbá land lógun ọ̀fẹ́. Kí wọ́n bá ọ náà wí díẹ̀, kí wọ́n mú ọwọ́ ọmọ wọn náà kí wọ́n ti bọ̀ṣọ díẹ̀. Èèyàn ń yájú sí àwọn àgbàlagbà. Wọ́n dẹ̀ bá a tún bẹ àwọn aláfọ̀ṣẹ tí wọ́n ń ṣépè fún ẹni ẹlẹ́ni náà kí wọ́n má fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ torí èèyàn náà ni Yèyé Dára. Èèyàn ò dẹ̀ lè gbàdúrà pé kọ́mọ èèyàn kó fò sọ́rọ̀ ẹ̀kọ́ kọ́nà má yẹ ká kí gbogbo wa ká má fojú sunkún àwọn èèyàn wa. Ìtọ́ ṣe ẹlẹgẹ́ ńlá ni kí wọ́n wọ́nà láti ṣe fídíò mi kí wọ́n tọrọ ìdárí ẹ̀jẹ̀ kí Yèyé Dára náà kí wọ́n wà lórí ètò wọn kí wọ́n tọrọ ìdáríjì lọ́wọ́ ààrẹ Gani Adams bó ṣe yẹ kó rí nìyẹn kò bí bẹ́ẹ̀ yẹn lọ. ẹ ṣe pọ̀ ẹ rà pẹ́lẹ́ kan ti wà lójú òpó ìpín ti já mo rò pé agbọ́n tí wọ́n bá wa sọ irú tá a fẹ́ nù a fẹ́ èébú a sì fẹ́ ọ̀rọ̀ òdì ìmọ̀ràn ni o ká gbára wa nímọ̀ràn bó láṣẹṣe tí ó fi dáa tílẹ̀ Yorùbá ó fi rójú tí ó fi tòrò òun ni òkèrè tá a fi pè náà ni +2348023 ẹnìkan ti wà lójú òpó. ẹ ti wọlé o ẹ kúrò níbi àwòrán yín kábà lè gbọ́ yín dáadáa o. ẹ ti wọlé o àti orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Láti Abidjan la ti ń pè yín o. Láti Abidjan ẹ bá wa dẹ́sẹ̀ orúkọ yín o. Ibrahim Akànní. tó ẹ bá wa dá sí ètò ọmọ ìlú wo lẹ́yìn nílẹ̀ Yorùbá. Ọmọ ìlú Èjìgbò ni mí lọ́tọ̀ state. ọmọ Èjìgbò á wà nílùú yín náà ní bí ọ̀sẹ̀ bíi 2 sẹ́yìn sí 3 á wà nílùú yín. bẹ́ẹ̀ ni ẹ bá wa dá sí ètò. àríyìn ní direct. ẹ kú ètò ẹ kú làákàyè tẹ́ fi ń to ètò náà. ẹ ṣe pọ̀. Ọlọ́mọ fún yín ṣe. àṣẹ o. Oòduà gbẹ̀yìn. àṣẹ o. Ilẹ̀ Yorùbá gbẹ̀yìn kódà ètò tẹ́ ṣe agbádùn ètò náà. ọ̀rọ̀ ọjà kọ́ ká bu ọ̀wọ̀ fún àwọn tí Ọlọ́run bá pọ́nlé ká mọ̀ rí àwọn àgbààgbà wa fín ẹni kílẹ̀ Yorùbá bá lè dá ó sì lè tòrò kó lè túṣẹ́. yóò sì dà pẹ̀lú ògo lọ. ẹ ṣé gan ni o. Ọlọ́mọ fún yín ṣe bẹ́ẹ̀ rà. àjàǹtúkà ní tàgbáàrí la ṣe ń pariwo fún wa o ẹja ṣera wa lọ́kàn ọmọ Yorùbá torí gudugbẹ̀ burúkú ọ̀gbọ́dọ̀ já nílẹ̀ Yorùbá 08023687432 náà lẹ́ẹ̀fi dá sí ètò. ẹ kú dédé àsìkò yìí o ẹ ti wọlé o. Inú wa ń dùn kan pẹ̀lú gbogbo àwọn òkúta ìpínlẹ̀ Yorùbá. Ó ń dùn mọ́ wa. Ẹ̀kọ́ tí ò yé wa gan-an ló yé wa. A dẹ̀ rí i pé sósì ẹ máa ń sọ̀rọ̀ gan-an bọ́ọ̀lù bá ṣe rí gan-an ni. Inú wa dẹ̀ dùn gan-an, Ọlọ́run á túbọ̀ máa fún lọ́gbọ́n àti yìí. Àṣẹ o, ìlú wo lẹ ti ń pè o? Láti ìlú wo lẹ ti ń pè? Orúkọ tèmi ni Olúkúnlé ọ̀kan láwọn. Ọmọ Yorùbá lè mí náà láti ìlú Ìkirè. Ìkirè ẹ ṣé gan ni, à ń bọ̀ ní Ìkirè láìpẹ́, ẹ rí pé a wá sí Apòmù. Orí 08023687432 ìní ẹ jẹ́ ká pè sí. Ọmọ olówó ìṣẹ̀fà yín kó wò sílẹ̀ ó tó wò dé orí àṣẹ tó nílé bàbá tó bí yín lọ́mọ.
hello. ẹ kú ọ̀sán o. ẹ kú ètò. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. orúkọ Lawal àti Kọ́lá ti Fatalam. ẹ bá wa dá sí ètò. a kò fẹ́ sí fóònù náà ni. ẹ a ṣe ń bá jùlọ láti ìbẹ̀rẹ̀ lọ. ẹ ṣe gan ni o. èyí tẹ́ fi ń gbé ètò kalẹ̀ ọmọ wa máa fún. àṣẹ o. ẹ ṣeun gan. ẹ ṣe pọ̀ o. ẹ sà. Sọ̀bọ̀rọ̀ ojú mi wù mí ọmọọba tí ò ní kọ̀là. Lọ́jọ́ tí olúfẹ́ ń lọ́gbà ní ọ̀yọ́ ilé ilẹ̀kùn mẹ́rìndínlógún olúfẹ́ kan ó darí. Kọ́kọ́rọ́ ìjẹ ni wọ́n mú ṣe gbogbo rẹ̀. Wọ́n á kọ ẹ̀jọ́ inú, wọ́n á kọ ẹ̀jọ́ ẹ̀yìn. Wọ́n á kọ ẹ̀jọ́ ẹ̀yìn, wọ́n á ṣe ọ̀dẹ̀dẹ̀ pérému pérému. Wọ́n ò kó lọ, mo ti sẹ ọ̀rọ̀ táyé. Mo kù tú owó, mo kù tú ọmọ, mo sọ mo wàrà lẹ́yìn ọrùn. Ọmọ olówó ìṣẹ̀ǹbáyé kówó sílẹ̀ ojú kò dé. Orí àgàdú ilé bàbá ló bí yín lọ́mọ. Ọmọ Oòduà. Ṣé bẹ́ẹ̀ mọ̀ bá ti ẹ ẹlẹ́sẹ̀ márùn-ún lọ́sẹ̀ Yorùbá táyé nígbà tí omi kò dé àgbáyé jẹ́ tó ṣe wípé. bákan náà ẹ jẹ́ ká máa múra sílẹ̀ ìtàn Mọ́remí tí ó ń jẹ́ Mọ́remí bẹ́ẹ̀ bá ní Mọ́remí bẹ́ẹ̀ bá ní Mọ́remí ẹ já máa múra sílẹ̀ ìtàn ńlá ẹ̀ tó sì pé láti sọ fún wa o ta ni Mọ́remí gangan ẹ já gbé pè. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam Ẹ kú ètò náà sá. wabarakatuh. àmì ètò Yorùbá là ń ṣe o àmọ́ a gbọ́dọ̀ dá sálámà padà ni ẹ bá wa dá sétò orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Afa Abdul Jalil Abdulrasheed ni láti ìlú Italy. Ẹ kú ètò. ètò nìyẹn o. Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe inshallah rahman. àmín àmín. Ọlọ́run ò ní fi yín fọ́tàmú pẹ̀lú àwa náà fọ́tàmú. àmín o àmín o. Lórí àwọn ọ̀rọ̀ tí a mọ̀ bá wa gbà bẹ́ẹ̀ ojú òpó táwọn èèyàn ń pè sí lórí WhatsApp làwọn èèyàn ń pè sí lórí local àpá ti local lónìí tó ra fẹ́ fáwọn tó wà nílé náà láyè kí wọ́n dá sí i ni àwọn tó bá fẹ́ pè já pè direct bí bẹ́ẹ̀ kọ́ àwọn tó bá ń pè direct ọmọ ìjà wa ẹ kú ọ̀sán o ẹ kú ọ̀sán o. ẹ káàsán bàbá wa. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Adéfẹ́fẹ́ dókítà láti ìlú Ìbàdàn. láti Ìbàdàn. bẹ́ẹ̀ ẹ bá wa dá sí tó à ń gbọ́ yín. bí oṣù máa ń dá wa lára yá nípa àwọn nǹkan tí a mọ̀ ẹ̀sìn máa ń jẹ́ ká mọ̀ àti nípa wípé ká má rí àgbà wa fún. àgbọ̀ ọkùnrin lọ́la ẹ má jà bàgbà jẹ́. bẹ́ẹ̀ sà. mò ń gbọ́ yín o. ní tí wọ́n sọ̀rọ̀ náà ní pé kí àwọn pé wọ́n ní kára ayé ẹni bá ta ìdílé kan lọ́pọ̀. bá a bá tará ẹlẹ́ni lọ́pọ̀ a lè ríra lọ́wọ́n. nǹkan ní tí màá sọ tòjú báyìí lọ sókè náà lọ gbogbo. ẹ ṣe gan ni o ẹ ṣe pọ̀. pẹ̀pẹ́ àwọn tó pè láti Italy yẹn ẹja pè direct torí pé tá a bá pè direct àwọn tó ń lo ojú òpó ti local wọn ò ní jẹ́ kí ìpè wa wọn ò ní jẹ́ kó dúró torí àmọ́ mọ̀ fi local lẹ̀ ní káwọn èèyàn kí gbogbo wa kọ́ abà lè pè ní kábà lè pè. Bóyá ẹja tí wọ́n nífẹ̀ẹ́ òye lágbo ọmọ ògbóró ilé Ifẹ̀ ọmọ adájọ́ owó nífẹ̀ẹ́ Ọọ̀ni ọmọ ọ̀gá tuntun tó ń bí méjì pààrọ̀ àìdúró bọ́bá nífẹ̀ẹ́ Ọọ̀ni àìbẹ̀rẹ̀ bọ́bá nífẹ̀ẹ́ òye lágbo ẹni tó dúró bọ́bá nífẹ̀ẹ́ Òdòlú ẹni tó bẹ̀rẹ̀ bọ́bá nífẹ̀ẹ́ Ọọ̀ni. bí mo ṣe sọ a bẹ̀rẹ̀ ìtàn Mọ́remí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ìtàn náà ló yẹ ká ti sọ sábà pé tá a bá ti wà nínú àsìkò òjò báyìí àgbàlá la máa ń lò tá a fi máa ń ṣètò ó máa ń ṣe ìdíwọ́ fún wa ṣùgbọ́n ẹsẹ̀ ń lọ lọ́wọ́ bá a ṣe ń sọ fún wa nípa ti stúdíò ìtàn Yorùbá ojúṣe gbogbo náà ni ká dá sí i kò bá jẹ́ irinṣẹ́ ilé àwa bá lè rà àwọn náà ni kámẹ́rà ni àwọn nǹkan míì ni tẹ bá pè wá á ṣàlàyé àwọn nǹkan tá a nílò fún wa tẹ bá wo àwọn náà tí a máa ń lò ẹ́ rí i pé ojú ṣeré kété àwọn tá a bá tí wọ̀ gbàtà á kọ́ bẹ̀rẹ̀ ó yàtọ̀ sáwọn tá à ń lò tẹ́lẹ̀ oríṣiríṣi àwọn nǹkan bá ní ta nílò láti ṣe àtìlẹ́yìn fún ìtàn yín ìtàn Yorùbá tó ṣe pé ètò kan ní fún gbogbo ọmọ Yorùbá ẹ lè pè sórí 08023
687432 ẹ lè kàn sí mi lórí WhatsApp torí pé ojúṣe gbogbo ọmọ Yorùbá ni ojúṣe gbogbo ọmọ Yorùbá òun ni kìí ṣe ojúṣe ẹnìkan ojúṣe gbogbo ọmọ Yorùbá ni. ìròyìn ẹjẹ káàdì dọ́gbọ̀n Ìjẹ̀bú ká kí wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká kí wọn ní mẹ̀lọmẹ̀lọ ẹ̀kú ojú ọjọ́ ṣe rí de ọmọ bá ń ta Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ alágẹmọ òkú wọ̀yọ̀wọ̀yọ̀. Ìjẹ̀bú ti kúrò lágbègbè lásán wọ́n kọ́ lápò wọ́n dìlú ńlá wọ́n kọ́ bọ́kọ̀ wọ́n tàn kiri dánú ilé dánú oko àbùlẹ̀ sọ́wọ́ ọmọ Ìjẹ̀bú ṣèyàn. Ìjẹ̀bú òde Ìjẹ̀bú ni Ìjẹ̀bú ìgbó Ìjẹ̀bú ni Ìjẹ̀bú ìpẹ́rù Ìjẹ̀bú ìsàrà ìṣàgámù ńkọ́ ṣe bára Ìjẹ̀bú náà ní gbogbo wọn Ìkòròdú ń bẹ létí Èkó Ìjẹ̀bú ló jẹ́ Ìjẹ̀bú ń bẹ́ẹ̀ tó gbòòrò. Ẹ̀wẹ̀ tó èmi kí yín ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ọmọ abúlé lówó ọmọ alárẹ̀ ńlẹ̀ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún olówó sílẹ̀ sálẹ̀ yìí kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ọkùnrin Ìjẹ̀bú owó ni obìnrin Ìjẹ̀bú owó ni ẹ̀yin lọmọ ìmọ̀lẹ́ abẹ́lẹ̀jà. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ Awùjalẹ̀ ọmọ báńtà ọmọ òrìṣẹ̀jẹ̀ ńlá bí onílé yìí ẹ̀lẹ́ ń bẹ̀ wọn ọmọ arígbá ńlá gbowó ọmọ afọwó bí ẹni fọyín gan Ìjẹ̀bú ọmọ àfìdí kọtẹ mọ́lẹ̀. Àfìdí kọtẹ bó bá ṣe pé tìjẹ̀bú òde ọmọ ọlọ́tọ̀ ó mọ̀ jólójóló ọmọ òrìṣàjẹ̀ ńlá bí onílé yìí ọmọ abẹ̀já borí ọmọ Ìjẹ̀bú ṣèyìn. Ọmọ alágbàlá àbẹ́wúre dédé Ìjẹ̀bú ọmọ òṣùpáyọ lókè wọn ní òkú tó wọn lẹ́nu ọwọ́ rẹ̀ bá tún tẹ̀lé owó tún ṣe mo kí yín ọmọ ajagalúra ẹ̀lẹ́ ọmọ arójòjòyè Ìjẹ̀bú ọmọ arójòjòyè Ìjẹ̀bú ọmọ dàbúrèwé ọmọ awúre fàṣẹbánú ọmọ arígbá ńlá buwó nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ olówó tí joyè méjì pọ̀ ọmọ olówó tí joyè méjì pọ̀ tó jẹ́ Àwùjalẹ̀ tó tún jẹ́ dàbúrèwé ọmọ ọlọ́jà tí wọ́n ná tòrútòrú ọmọ ilé tí ò já bèrè tóko ẹ̀lẹ́ ọmọ adásọwọ́lẹ̀ bí òyìnbó gbogbo Ìjẹ̀bú déédé ká máa yọ ló. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ooo ọmọ agbọrun jagun ọmọ abẹ́rẹ́ òde sọ̀wọ́n ọmọ afẹ́fẹ́ sáwó lókè sàgán ọmọ adẹ́rú bí ẹni dẹran ẹ̀ ní nǹkan ni ọmọ adẹ́rú bí ẹni dẹran nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ dági àké ọmọ ìmọ̀lẹ́ abẹ́lẹ̀jà ọmọ ajásímọ́tòdì ọ̀tá rẹ̀ ọmọ afẹ́fẹ́ àtijalẹ̀ ọmọ alárẹ̀ ìwẹ̀sọ́ ẹni Àwùjalẹ̀ kò rí tí lọ rè béèrè káàkiri lọ́wọ́ orí ara wọn ẹni Àwùjalẹ̀ orí tí lọ rè béèrè ọ̀rọ̀. Túnjí Balógun jagun aṣọ ó tán lẹ́nu ọkọ̀ ológun ẹ̀jẹ̀ ká sún síwájú. Oríkì orílẹ̀ nu ọ̀rẹ́ mi dáadáa Túndé Balógun jagun àṣọ elóṣe àwo orin o. Ẹ já lọ sórí YouTube ẹ lọ wò ń bẹ̀ Túndé Balógun ẹ sáà ti lọ tẹ Túndé Balógun oríkì orílẹ̀ èyí tá à ń pè ní ojúlówó oríkì orílẹ̀ gbogbo ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ìlú tó kì í orílẹ̀ tó kì í Òmùaran ní Ẹ̀gbá ní Ìjẹ̀ṣà ní Ifẹ̀ ní Ọ̀yọ́ ní Ìbàdàn ní báńbáń ló ṣe kì í tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin onígbọ̀wọ́ àti alátìlẹyìn bí mo ṣe sọ pẹ̀lú ògo Ọlọ́run a tún bẹ̀rẹ̀ ìrìn àjò ìwádìí ìjìnlẹ̀ ọdún 2021 tá à ń bá lọ àwa ń pe àwa náà ẹ jẹ́ ká bá wa dá sí ojúṣe gbogbo wa ni kò yọ ọmọdé wa kò yọ àgbà wálẹ̀ tó títí ìgbà tá a tún pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn olóyè Lájí Abbas èló ń kí wa yí pé ejò kan ò ní rọ̀lú wèrè pé láyé kó dúró títí ìgbà tá a tún pàdé ire o. Olùkọ́ àgbà Lájí Abbas Ọlọ́run ọba ló rán ẹ ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn káyì asọ̀tàn gbóyè wò iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ó pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Lájí Abbas ìwọ ń pápá ìwọ nù asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún.
orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run.